ó ga o ọ̀rọ̀ Olúwo tilẹ̀ wo ti padà dójú ẹ̀ pátápátá ó lágbára àwọn ọba aládé nílẹ̀ Yorùbá pàápàá àwọn ọba aládé tó kù ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ wọ́n ti ń pe àkíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Nurudeen Adeleke láti tètè bá wọn wá àtúnṣe sí ọ̀rọ̀ Olúwo pẹ̀lú bó ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú ìhò òrìṣà bíbọ nílẹ̀ Yorùbá tó sì ń tàbùkù àwọn ọba aládé tó kù tí wọ́n ń bọ òrìṣà ọ̀rọ̀ Olúwo padà di woro sí woro ẹ̀yin èèyàn mo tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì Digi Naija Television ṣe àlàáfíà ni mo tún bá yín lákòókò ìbò lójú ọjọ́ lọ́dọ̀ tìyín tí ẹ̀ bá kú gbàgbé wípé láti ìgbà tí Olúwo lẹ̀wọ́ ìyẹn ọba Adéwálé Abdulrasheed Àkànbí tí wọ́n ti àjìdé òní wọ́n ti ń fẹnu tẹ́ńbẹ́lú òrìṣà bíbọ tí wọ́n sì fẹnu tẹ́ńbẹ́lú gbogbo àwọn ọba aládé tó kù tí wọ́n ń bọ òrìṣà. ọba tó bá ń dúró ti Ọlọ́run nìkan yóò ní àṣẹ ọba lẹ́nu àṣẹ Ọlọ́run ọba tí ń bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà òrìṣà ọ̀láṣẹ so ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àṣà tiwa ìṣe tiwa ó dùn ó dáa láì bọ̀rìṣà èmi ń ṣàṣà ò ń ṣe ìṣe Yorùbá òrìṣà bíbọ ò sí bẹ́ẹ̀. ó lágbára ṣùgbọ́n báyìí àwọn ọba aládé ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti dìde bẹ́ẹ̀ ni wọ́n sì ti ń pe àkíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Nurudeen Adeleke wípé kó tètè bá wọn wá àtúnṣe sí ọ̀rọ̀ Olúwo nítorí àwọn mọ̀ wípé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ àti pàápàá jùlọ látòrí Ọọ̀ni Àdìmúlà Ilé-Ifẹ̀ tó fi mọ́ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tó fi mọ́ àwọn ọba aládé nílẹ̀ Yorùbá tó kù pátápátá gbogbo wọn pátá sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n gbà nígbà tí wọ́n jẹ ipò ọba traditional title òun ni ó kárì kò kì í ṣe religion title wípé ọba kọ́ba tó bá ti wá mọ̀ wípé òun ò ṣetán láti máa bọ òrìṣà tó fi òun jọba kírú ọba bẹ́ẹ̀ kó ṣe kíni kó yẹra kúrò nípò ọba eléyìí lágbára ọ̀rọ̀ ń ti di woro sí woro ṣẹ́ èèyàn kí wọ́n ní pàtó ìgbésẹ̀ gan-an táwọn ọba aládé nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fẹ́ kí gómìnà Adeleke kó bá wọn gbé lórí ọ̀rọ̀ Olúwo ẹ bá wọn nǹkan fìdílé ẹ bá ń fìdílé nǹkan ìyẹn èèyàn mi ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé káàtìjọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tán sọ nínú ẹ̀ kẹ́sì máa bá mi fèrò yín náà nípa ìsí kọ́mẹ̀ntì nípa wípé ǹjẹ́ gómìnà Adeleke wọ́n lè ṣe irú ìgbésẹ̀ yìí wọ́n lè gbé irú ìgbésẹ̀ yìí ǹjẹ́ wọ́n lè take irú action yìí lórí ọ̀rọ̀ Olúwo àbí wọ́n ní lè take fọ́nrán yẹn rí ẹ̀jẹ̀ àjọ wò. ti máa ń sign certificate n tó wà nú ẹ̀ látòrí Aláàfin dórí Ọọ̀ni débi tó kéré dé traditional ruler ni wọ́n ń kọ síbẹ̀ nílẹ̀ Yorùbá wọn àì kọ religious leader síbẹ̀. so ẹ sọ fún ọlọ́lá jùlọ wa èmi náà lóore ọ̀fẹ́ máa tún kàn sí wọn ṣùgbọ́n kó jẹ́ important message ti ọdún yìí àwọn kò nídìí kí àwọn oníṣẹ̀ṣe máa làágùn kan máa bá ọ̀bọ jáwúrà lórí ayélujára kiri. kábíyèsí gómìnà ló ní ọ̀rọ̀ ọba tó bá ti mọ̀ wípé òun ò lè ṣe nǹkan tó gba sàtífíkètì tó dẹ̀ ń gbowó oṣù lé lórí gómìnà ọmọ tó yẹ kó ṣe ṣùgbọ́n ó yé mi pé nǹkan tí ó rọ̀ mọ́rú nǹkan bẹ́ẹ̀ pọ̀ òṣèlú pọ̀ ẹ bá rọ gómìnà wa pé bó ṣe jẹ́ ọmọ Balógun tó tún jẹ́ aṣíwájú Ẹdẹ ṣe mọ̀ pé lórí àṣà ó ti jẹ́ ògbóyè yìí bàbá rẹ̀ jẹ́ Balógun lórí àṣà òun tún jẹ́ aṣíwájú pé kó jọ àrọ̀ kó lè tó 24 hours kó lè tó 24 hours kẹ́kẹ́ apárére ẹni tó bá fẹ́ mo sọ níjọ́ Ọ̀ṣun Òṣogbo ṣe rí ẹni tó bá wù nínú wa tá a bá fẹ́ promote Islam Muslim ni mí ṣùgbọ́n gbà tí mo ti jọba mo wọ́dọ̀ mi ò lè kígbe òtútù. ìjọ tí Ọọ̀ni ti ń jẹ́ Ọọ̀ni lọ́ọ̀ni tí rúbọ ló ń ṣètùtù kò sí Ọọ̀ni tó tálákà o àárí ìránṣẹ́ ní tó tálákà bí àwọn tó ń tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe. ìjọ tẹ̀mí ti dé àyà àwọn bàbá mi o òkè òkè lèmi lọ ẹ wo Èkó ó tó sáà kan ilé ìgbìmọ̀ asòfin wọ́n ṣòfin pé ọ̀ya ọjọ́ kan sọ́tọ̀ tó jẹ́ pé Yorùbá pọ́nbélé ni wọ́n ń sọ ń bẹ̀. ẹ jẹ́ ká wo bí a ṣe gbé ọrọ̀ ajé wa lárugẹ ká sì lo ìṣẹ̀ṣe oore ọ̀fẹ́ ńlá la ní sáà yìí o ó sì dá mi lójú pé ọlọ́lá jùlọ wa
wọ́n ó ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́ torí ẹ̀rù òkì ń bọ́ ọmọ balógun. ṣé mọ̀ pé láyé ìgbà kan àwọn kan wọ́n á dífá wọ́n á ní kọ́ bá àwọn olúbọ kan ṣètùtù àwọn wá nǹkan tó bá rí tán wọ́n á lọ church wọ́n á lọ ṣe thanksgiving. bí sọ pé kọmíṣánná tó ń fi owó kan rí ló ń ṣe bẹ́ẹ̀ o rárá o fáfá kan sọ pé tọdún Ọ̀ṣun pé ó lọ Mẹ́kà ń gbà ẹ́. náà àwọn ẹ̀ tó ifá bá ṣe oore fún wọn tán a ní kán pé chief imam wípé àwọn fẹ́ ṣèdúpẹ́ ọlọ́run ò ṣe é tàn Elédùmarè ò ṣe é tàn ní agbára lọ́wọ́ àwọn òní ilẹ̀ kò ní í sú wa ṣe ọdún eléyìí tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé a ṣe láàyè yóò sì máa rọ̀ wá lọ́rùn ìgbà alẹ́ a máa lé àwòrán a máa lé ìpínlẹ̀ Ọ̀ṣun a máa tẹ̀síwájú. ó lágbára ọ̀rọ̀ lẹ́gbọ́n táwọn ọba aládé tó kù tí wọ́n sọ kalẹ̀ wọ́n ní èèyàn tẹ̀sẹ̀ bodò tán kó tẹ̀sí tí wọ́n máa kígbe òtútù kí àwọn tó jọba kálukú àwọn làwọn mọ̀ wípé ipò ọba ipò abọ̀ òrìṣà ni ọba kọba tó bá ti wá mọ̀ wípé òun ò ní lè máa bọ òrìṣà ṣó yẹ kí irú ọba bẹ́ẹ̀ kó gba ipò ọba ṣá. ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn ìgbésẹ̀ tó sì ní kí gómìnà Nurudeen Adeleke kan báwọn gbé yìí ó fẹ́ máa jọmọ́ wípé wọ́n ń pè pé kí gómìnà kó yọ Olúwo kúrò lórí oyè ni àmọ́ ẹ̀yin èèyàn mi ǹjẹ́ yín lérò wípé gómìnà Nurudeen Adeleke máa lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá ǹjẹ́ rò pé wọ́n á lè gbérú ìgbésẹ̀ yẹn ṣe rò wípé wọ́n á lè take irú action yẹn ṣá àbí kí ni ìgbésẹ̀ gan tẹ̀yin rò wípé gómìnà lè gbé lórí ọ̀rọ̀ Olúwo láti lè dẹ́kun bí wọ́n ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú òrìṣà bíbọ àtàwọn ọba aládé tó kù tí wọ́n ń bọ òrìṣà nílẹ̀ Yorùbá ẹ má bá mi jèrò yín sí kọ́mẹ̀ntì o àmọ́ ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti jẹ́ ká ka 1 or 2 comment lábẹ́ fídíò yìí ká gbọ́ opinion 1 or 2 people náà nípa ẹ̀. gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ fídíò yìí a rí Muritala Waheed Bọ́lájí ó ní òpònú àgbàyà níyìn ẹlẹ́bọ ó ga o. Rasheed Ọlátúndé náà ní which Oba is this is playing you are pushing government into chieftaincy matters. Go and ask people in Oyo State during Governor Ajimobi administration. ẹni yìí náà dẹ̀ tún ní pọ́ìntì o ipò yẹn mátà yìí serious matter ni o sincerely speaking mo ṣe béèrè náà lẹ́ẹ̀kan wípé ǹjẹ́ èèyàn lérò wípé gómìnà Nurudeen Adeleke wọ́n lè gbé irú ìgbésẹ̀ yẹn lórí ọ̀rọ̀ Olúwo àti pàápàá irú ìgbésẹ̀ wo gan lẹ fi wípé gómìnà lè gbé lórí ọ̀rọ̀ Olúwo láti stop wọn láti máa fẹnu tẹ́ńbẹ́lú òrìṣà bíbọ. Another commenter Ajibade Adeyemi náà ni who are you referring to now because it doesn't mention anybody o jàre please don't abuse this man o jàre if they born you well made mention of who you are talking to. irú violence child wo leléyìí ó tún sọ pé kó bá dárúkọ ẹni tó ń bá kálukú wa náà láti mọ̀ pé kò sẹ́lòmíì tó tún fẹnu tẹ́ńbẹ́lú òrìṣà bíbọ tó jọba aládé nílẹ̀ Yorùbá tó kọjá Olúwo so wọ́n ní tówe bá jọ tẹ ni a máa ń mọ̀ ni. Another commenter Babatunde Olabanks ní àwọn ọmọ ẹrúkẹ́rú abilala lẹ́nu plenty in this comment. àwọn òwe lẹ́nu yìí ń bá wí kò yé mi o tẹ́yìn bá understand ẹ máa bá mi jù sí comment. Then another commenter Salaudeen Abiodun òun náà ní irọ́ lásán aláṣìṣe level àwọn ẹrú ẹbọra ẹrú igi ẹrú irin ẹrú omi lásánlàsàn ẹ ṣàfẹ́ hàn ní ẹ̀yìn kíní ẹlẹ́bọ aláṣìṣe játijàti yìí ṣe ẹ rò wípé àwọn gọ́fúmẹ̀ntì kú rí bíi ti ẹ̀yìn wèrè ẹlẹ́bọ aláṣìṣe játijàti yìí ni kí ló dé ebú yìí pọ̀ ó ga o. Agbójú ajé náà ní alákòóbá ó tún ní ó fẹ́ ti gọ́vnà pa àbí ajẹ̀gbodò tí ń wọ́n ní kúnra ìyá gbẹ̀gbodò tó ń wẹ́ ní kúnra ó ga o. ẹ̀yin èèyàn opinion 1 or 2 people náà lẹ gbọ́ tí mo ti kà sí gbogbo wa létí yìí ohun táwọn kan sọ nípa ọ̀rọ̀ tí ọba aládé yìí sọ lórí Olúwo yìí nìyẹn. àmọ́ ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bí mo ṣe ti béèrè náà lẹ́ẹ̀kan nípa pé ǹjẹ́ yín lérò wípé gómìnà Adeleke wọ́n lè gbérù ìgbésẹ̀ yẹn wọ́n lè take irú action yẹn àti pé irú action wo gan lẹ́rò wípé ó tọ́ ó sì yẹ láti take lórí ọ̀rọ̀ Olúwo gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ máa bá mi jù sí comment. ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi for the first time ẹ máa bá mi follow DJ Naija online lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín lórí page wa. gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi like kẹsì máa share fọ́nrán ìkó máa lọ lórí ayélujára kémi àti yín ká tó pàdé láyọ̀ àtàláfíà ó dàbọ̀.